Ẹ kúrọ̀lẹ́ ẹ̀yin èèyàn wa, mo kí yín o. Àti dé àníkólóko máa roko, bákan náà àníkólódò máa rodò. Wọ́n ní pánsá òfúnra pásá já síná, ajá òfúnra àjá jìn. Wọ́n ní bí onílé ò bá fúnra olè ní òkú lọ. Mo kí wa ẹ̀yin ènìyàn wa. Ẹ kú dédé àsìkò yìí, àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí, ẹ kú bó ṣe ń lọ lọ́tùn lósì. Ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí a rí ohun tí ẹ̀ ń wò lójú wòran yìí pé Gúnmi lálàkọ́kọ́ bí ọjọ́ méjì sẹ́yìn ni Gúnmi lọ sí orí Facebook ẹ̀. Gbogbo ohun tí Gúnmi kọ síbẹ̀ nípa àwọn Amẹ́ríkà, gbogbo ẹ̀ ni Gúnmi lọ delete ẹ̀ kúrò. Gbogbo ohun tí Gúnmi gbé síbẹ̀ pápátá ló delete kúrò. Èmi ò mọ̀dí tó fi ṣe lè, àṣé irú Gúnmi lè wá máa bẹ̀rù ń sìn. Àṣé irú Gúnmi lè wá máa bẹ̀rù. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Gúnmi ń pariwo síta. Ó ní wọ́n fi orúkọ òun sí, ó gba ìpè. Gúnmi gbà pé ó ní orúkọ òun wà lára àwọn tí Amẹ́ríkà fẹ́ eliminate tán fẹ́ pa nínú orílẹ̀-èdè Nàìjíríà. Ta ni ò bá jẹ́ ẹni àkọ́kọ́ tí ó yẹ kí Donald Trump kọ́kọ́ wá bá wa fààyọ bí jìgá kó bẹ́ lórí dànù tí ò bá ń ṣe Gúnmi? Ta ni ẹni tí ò bá jẹ́? Ó dà wọ́n náà ti ṣe àkọlù sílé Gúnmi. Ẹ máa bá bọ̀ jẹ́ ohun tá à ń fẹ́ lélẹ̀ Gúnmi tí wọ́n bá tẹ̀ mú gbogbo èèyàn. Gúnmi tẹ́nu ẹ̀ gba ọ̀rọ̀. Gúnmi ìwọlẹ́nu ẹ̀ gba ọ̀rọ̀. Tí Fúlàní bá ṣe hà ẹnu ẹ̀ láti gbọ́. Ìwọ ni lé ní ìwọ ni lánàá bí ẹkún àpọ̀kọjẹ. Ìwọ ni wàá lọ jòkó táwọn bandit tí wàá máa bá wọn ṣe fọ́tò pọ̀. Àárẹ̀ ẹ̀ láàrin wọn ibi tán ti negotiate. Ìwọ ló ní kó máa fún wọn ní land, kán create state fún wọn. Ẹnu ẹ̀ láti gbọ́ gbogbo ẹ̀. Ìwọ ló ní kò ṣe ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ bá wọn jà, kán má pa wọn, kán negotiate pẹ̀lú wọn. Ó wá di pé ìjọba Amẹ́ríkà ṣé ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ sí president Venezuela. Nǹkan tó yẹ kí ìjọba Amẹ́ríkà bá wa ṣe nìyẹn. Ó yẹ kán bá wa mú Gúnmi lóòyẹ̀. Kí wọ́n mú Gúnmi lóòyẹ̀. Kí wọ́n bá wa dójú tì ní kí gbogbo ayé rí. Kí gbogbo ayé rí ẹ̀sìn Gúnmi ohun tí à ń fẹ́, ohun tí nǹkan tó yẹ kán ṣe fún wa rèé. Ẹ wo ìròyìn yìí sìn. Ṣé mọ̀ kí mo ti ń sọ? Tí ẹ bá dé orí kọ̀ǹpútà yín, ẹ lọ type Daily Post síbẹ̀ kẹ́ click ẹ kọ́kọ́ rí àwọn headline tó wà ńbẹ̀. Stand up. Stand up. Ẹ rí àwọn headline tó wà ńbẹ̀. Ẹ rí àwọn headline. Ẹ rí àwọn headline tó wà ńbẹ̀ lóríṣiríṣi. Ẹ wo ìròyìn sìn. Adopted medical doctor brother in Edo State demand for 200 million ransom. Òun wọ́n béèrè. Medical doctor àbúrò ẹ̀ tí wọ́n gbé ní Edo State 200 M ni wọ́n béèrè láti tú sílẹ̀. Ẹ jọ̀ọ́ ibo nìkan ti ríru owó yìí. Oríṣiríṣi. Ẹ wo bó tiẹ̀ ṣe lè wù kó kéré kó mọ bí ó jẹ́ 1 minute náà ni. Màá ju fọ́nrán yín lẹ̀kẹ́ wò. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní North. Àwọn náà ti ń kígbe kí Amẹ́ríkà kan máa wò. Oríṣiríṣi. Ó ti kàn wọ́n lára. Torí wọ́n mọ̀, gbogbo wọn náà mọ̀ pé wọ́n ní mọ̀lẹ́bí sínú gbogbo àwọn tó ń fi Nàìjíríà lápè. Gbogbo àwọn ará North wọ́n mọ̀ pé àwọn ọmọ wọn, àwọn ló ń ṣe agbésùmọ̀mí. Ẹ̀yin náà ẹ wò. Nígbà tí a bá níbi almost 220 something group, different group. Wọ́n dẹ̀ àwọn group mi lọ bí 1000 something. Different group bẹ́ẹ̀ yẹn. Báwo ni ó ṣe wá jẹ́ pé ọmọ wọn wà lára wọn? Màá fi fọ́nrán ilẹ̀ ẹ̀sìn kẹjẹ ká wò. Gashi nan shege tsinanni. Allah ya tsine uwarsa. Yawwa, masha Allah. Ga shugaba nan. Ṣé ẹ rí wọn? Ẹ rí àwọn ará North. Ẹ rí igbe tí wọ́n ń pa. Ẹ rí ohun tí wọ́n ń ṣe. Wọ́n sá sókè, wọ́n sá sódò. Jìnnìjìnnì ti bò wọ́n. Kí ni mo pè? Jìnnìjìnnì bo ìpọ̀rípọ̀ gbá yàlá ìyá wọn. Jìnnìjìnnì bo àwọn ará North. Wọn ò rí mú mi, ẹ̀rù ń bà wọ́n, jìnnìjìnnì bò wọ́n. Ọkàn wọn ò balẹ̀, ọkàn yín ò dẹ̀ lè balẹ̀. Ọkàn yín ò lè balẹ̀. Ara yín ò lè lè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ ti rí bó ṣe rí àbí? Ẹ ti rí bó ṣe rí.
ẹ wá ń pariwo pé ẹ ò fẹ́ Donald Trump, ẹ ò fẹ́ Donald Trump ní Nàìjíríà. Òun ló fa gbogbo ìwọ́de tẹ̀ ń ṣe. Ẹ wá gbé méjì Donald Trump, ẹ gbé àsíá Nigeria flag, ẹ gbé síta, ẹ bẹ̀rẹ̀ sí ń ṣèwọ́de. Ẹ ń ṣèwọ́de kiri pé ẹ ò fẹ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà nínú Nàìjíríà. Ẹ ń tanra yín. Ẹ̀yin people ẹ tí mọ̀ mẹ̀mẹ̀. Kí ni mo sọ? Ẹ tí mọ̀ mẹ̀mẹ̀. Ẹ wo headline, ẹ wo eléyìí náà sí. Police arrest 2 suspected over killing of 3 women in Adamawa. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣí ẹ máa rí wọn ni. Ọwọ́ tẹ̀ wọ́n mi báyìí sí lórí headline. Wọ́n ní Trump neutralized 23 bandits fled Kano. Over 23. No, ọwọ́ tẹ̀ wọ́n bẹ̀yẹn. Irú àwọn ìròyìn tó máa ń dùn mọ́ èmi nínú nìyẹn. Kí n rí ibi tí wọ́n ti mú wọn, ibi tí ọwọ́ ti ba àwọn agbésùnmọ̀mí, tí wọ́n ti fìyà jẹ wọ́n. Gumi bẹ̀rẹ̀ sí ń sá kiri. Jìnnìjìnnì bá Gumi, Sheikh Gumi jìnnìjìnnì bò. Jìnnìjìnnì ayé àtọ̀hún bò ọkàn Gumi ò dẹ̀ lè balẹ̀. Ọkàn Gumi ò lè balẹ̀. Mo rí ìròyìn kan lẹ́ẹ̀kan tó bá ṣe wà ń bẹ̀. Ọkàn ẹ̀ ò lè balẹ̀ o. Ọkàn ẹ̀ ò lè balẹ̀. Gbogbo àwọn tó kù àtàwọn tó wà nínú ìjọba tó wà ń bẹ̀ lénìí. Gumi tó jẹ́ pé former military ló jẹ́. Sheikh Gumi, former military of that Nigeria, òun ló jẹ́. Ó mọ̀ ṣé ó yẹ kí irú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ẹ̀ ṣé yẹ kó máa jáde as a military man. As a military man, ṣé ó yẹ kó máa jáde lẹ́nu ẹ̀? That means àwọn military wa wọn ní level tó bá rí bẹ́ẹ̀. Tó bá ti jẹ́ pé ẹ wá máa negotiate pẹ̀lú àwọn bandits. But a dúpẹ́ pé bàbá Tinubu wọn dá lóhùn pẹ̀lú gbogbo bó ṣe sọ̀rọ̀ tó wọn dá lóhùn. Ìgbésẹ̀ akin gidi ni bàbá Tinubu gbé. Kán bá wa mú Gumi lóye, kán mú Gumi, kán dójú tì kí gbogbo ayé rí. Kì í ṣe pé kán lọ mú Gumi lẹ́yìn. Ẹ jẹ́ kí gbogbo ayé rí bẹ́ẹ̀ ṣe dójú tì Gumi, kí gbogbo ayé rí ìdójútì ẹ̀ kó tó di pé àwọn ìjọba Amẹ́ríkà wọ́n dájọ́ tó máa fẹ́ dá fún. Kán máa bá wa gbé e lọ. Kì í ṣe ẹni tó yẹ kó wà. Ara àwọn èèyàn tó jẹ́ kí Nàìjíríà gbádùn yẹn. Wọ́n dẹ̀ ṣe kú. Ṣebí Gumi sọ sí ẹ̀ sí Salafi mọ̀. Àwọn tó Malami ńkọ́ àbí Matawali, former governor of Zamfara State. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n pọ̀. Ó ti pẹ́ tí arábìnrin kan ti jáde, ọmọ nọ́ọ̀tì náà ni. Ọmọ Northern of Nigeria tó ti jáde tó ti ń pariwo tó ti ń dá orúkọ wọn lárábìnrin yẹn. Ẹ wo ọmọbìnrin kan tó jáde láìpẹ́ yìí tó sọ pé Gumi is not our spokesman, pé Gumi kì í ṣe agbẹnusọ fún wọn ní north, pé Gumi ò ń ṣe agbẹnusọ. Ó pariwo síta. Ó pariwo síta. Àkókò ti tó ń sìn. Gumi ò rí bí wọ̀ mọ́ o. Ara Gumi ò balẹ̀ mọ́. Ìkoríko ojú omi ò ní ìsinmi. Agbára àwọn tó nílẹ̀, agbára àwọn àti àwọn tí ẹ ti gba ẹ̀mí ẹ̀ ní nísinmi bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin ènìyàn wa, wọ́n ní ṣókí báyìí náà ní ọbẹ̀ oge gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ṣókí ò ní ọbẹ̀ oge. Ṣókí náà la ṣe. Ẹ bá wa share. Mo kí gbogbo ẹ̀yin subscriber wa, mo kí gbogbo yín ẹ ṣeun gan. Ojú òní ti wà. Yorùbá nation yóò di dídán o. Ohun táwa gbé sọ́wọ́ nìyẹn yányán tá gbé sọ́wọ́. A gbọ́ pé àwọn ọmọ onítìrí wọ́n ti jáde, ọwọ́ tẹ̀ wọ́n. Àwọn ọmọ aláìgbọ́ràn. Mo ti kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn, mo kàn tí wò gan pé àwọn ló mọ̀. Àwọn ọmọ aláìgbọ́ràn, gbogbo ẹ̀yin tẹ́ kù tẹ́ ń tẹ̀lé onítìrí. Gbogbo ẹ̀yin tẹ́ kù tẹ́ ń tẹ̀lé onítìrí. Bàbá Akíntóyè ti jáde ní January wọ́n ti wá kí gbogbo ọmọ Yorùbá. Ìjẹ́rí onítìrí sójú. Àwọn èèyàn lọ bá bàbá Akíntóyè ní Benin, wọ́n lọ bá olóyè ní Benin. Wọ́n fojú rí bàbá ìjẹ́rí onítìrí rí. Ẹnìkan pamọ́ sí kọ̀rọ̀ ó dẹ̀ ń fìyà ń jẹ yín bẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe jókòó kẹ́ ronú ara yín. Ẹ ṣe jókòó kẹ́ ronú ara yín dáadáa. Pé ṣé bí wọ́n ṣe ń gba nation, a ti ń rí àwọn ọmọ obìnrin láàrin wọn.
ta ló ń confuse àwọn ọmọbìnrin tá a rí láàrin àwọn orúkọ tá a rí tí wọ́n lì sí síta tí ọwọ́ ti tẹ̀ wọ́n. Ẹ wo àwọn tó wà ní prison last time, àwọn méjì kọ́ ló kú sínú prison. Inú prison wọ́n pariwo, wọ́n ní Onítìrí tí sọ pé kó máa fún wọn lóúnjẹ. A gbọ́ tí wọ́n wá ń pariwo ọ̀rọ̀ yìí lórí platform Ali, Wálé Ali. A gbọ́ tí wọ́n ń pariwo ẹ̀ a gbọ́ tí wọ́n pariwo kíní lórí platform ẹ̀ ní last time. Àwọn èèyàn sí síbẹ̀síbẹ̀ wọ́n ti ń tẹ̀lé Onítìrí. Ọwọ́ ti tẹ àwọn kan sí o. Àwọn mọ̀lẹ́bí yín àwọn lẹ ń kó sí ìyọnu. Àwọn mọ̀lẹ́bí yín lẹ ń kó sí wàhálà. Àwọn mọ̀lẹ́bí yín lẹ ń kó sí hílà hílo. Ọ̀kan ní last time ẹsẹ̀ ń dùn àbí kí náà ló ṣe. The other one ìyàwó ẹ̀ wọ́n ló fẹ́ bímọ. Wàhálà bẹ̀rẹ̀ sí ń dé bá wọn lóríṣiríṣi nítorí àìgbọ́ràn yín. Ẹ wá wá àwọn tó ń tẹ̀lé bàbá Akíntóyè Olóyè Ìgbòho. Àwọn mélòó lẹ́rí tó ń ṣe jàgídíjàgan nínú wọn. Ìjìnlẹ̀ Marcus á jókòó sí Turkey. A máa send yín. Wọ́n máa rán yín káàkiri. Ẹ̀yin náà ẹ̀ dẹ̀ máa tẹ̀lé wọn. Ẹ ṣe jókòó ara yín kẹ́ ronú sí nǹkan wọ̀nyí. Ẹ̀yin ọmọ Yorùbá, ọdún mìíràn láti ti wọ́n sí o. Ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ o. Onítìrí tẹ̀ ń tẹ̀lé. Tọ̀. Ìwọ̀nba là ń sọ. Tó rà ti sọ̀rọ̀ wọn náà sẹ́yìn. Kò tiẹ̀ ní ìdí fún wa láti ṣẹ̀ tí wàá máa ṣe àríwí asán kankan. Kò sí àyè fún yẹn. Nǹkan tó bá wu olúkàlùkù ni kó fi ara ẹ̀ ṣe. Èmi ò ní mislead anybody o. Èmi ò ní mislead anybody. Ẹnìkan àwọn máa dá ọjọ́ tó fẹ́ gba Yorùbá nation. Ṣé wọ́n ní Ọlọ́run ni? 2022 Onítìrí 2026 láwa yìí. No sign. Ẹ lẹ ti gba nation. Nation tẹ́ ẹ ti gbàdà. Ẹ dẹ̀ máa tanra yín. Ìyẹn ló ń dùn èmi jù nínú ọ̀rọ̀. Onítìrí á dẹ̀ máa tàn yín. Ẹ dẹ̀ ń tanra Ìjìnlẹ̀ Marcus ń tàn yín. Ẹ dẹ̀ yára yín ní brain. Ẹ lẹ ti gba nation wo lẹ gbà. Nation wo lẹ gbà ẹjọ́ ẹ sọ fún mi. Tí wọ́n ti fẹ́ ṣe election. Wọ́n á ṣe election ní November ọdún yìí. Wọ́n á ṣe president election. Not 2027 ọdún yìí ni wọ́n á ṣe. Ẹ yára yín ní brain o. Ẹ̀yin ènìyàn wọ̀nyí. Ẹ yára yín ní brain. Òun tọ́ ọ̀rọ̀ òun là ń bá yín sọ o. Ẹni tó bá létí kó gbọ́. Ẹni tó bá létí kó gbọ́. Àmọ̀ràn mi sí yín nìyẹn o. Àmọ̀ràn mi sí yín nìyẹn. Kò jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni. Akalamago TV. Don't forget to subscribe to this channel. Thank you. God bless.